but àwọn tó jẹ́ business tí mò ń ṣe gangan lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́yìn náà lè ràn mí lọ́wọ́ lé lórí òun ni wípé à ń báyàn ra mọ́tò, à ń bá àwọn èèyàn ra mọ́tò l'Amẹ́ríkà. Tó bá fẹ́ ra mọ́tò l'Amẹ́ríkà, send owó sí wọn pa lórúkọ, a lè lù yín ní jìbìtì. Bákan náà, business ilẹ̀ tí mò ń ṣe ní Nàìjíríà kí n tó kúrò Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ nsìn náà mo ti ní àwọn ilẹ̀ lọ́wọ́. Mo ní àwọn ilé táwọn èèyàn gbé sí nkíà mi tán fẹ́ tà lọ́wọ́lọ́wọ́ nsìn ní Nàìjíríà. A nílé ní Màgódò, a nílé ní Abẹ́òkúta, a nílé l'Ékòó, a nílé ní Ìbàdàn. Tí o bá fẹ́ ra ilé àbò fẹ́ ra ilẹ̀, kàn sí Ọ̀kanlọ́mọ Estate, Ọ̀kanlọ́mọ Harmony Estate Agent. Tó bá kàn sí wa, à bẹ́ wo bí tó bá da. Tí o dẹ̀ mọ̀ pé àwo ò lè lu ẹ́ ní jìbìtì tó pa wá lórúkọ. A dẹ̀ ń protect orúkọ wa lórí social media. A lè lùyàn ní jìbìtì. Ìwọ náà bá wa polówó ọjà wa, ẹ patronize wa. Tọ́rọ́ kọ́bọ̀ táwa náà bá rí lára yín, ó máa rọ̀ wá lọ́rùn láti fi ṣàánú àwọn èèyàn. Ṣó yé yín? Nídìí eléyìí, à ń báyàn ra mọ́tò l'Amẹ́ríkà. Tó bá fẹ́ ra mọ́tò gidi, o fẹ́ ra accident car ni, o fẹ́ ra clean title ni, pé Ọ̀kanlọ́mọ sórí +1 347 465 6509. Nọ́mbà mi nìyẹn ń bẹ̀, +1. Òun ni ẹ wo nọ́mbà yẹn dáadáa. Òun nìyẹn +1 347 465 6509. Ẹ pè Ọ̀kanlọ́mọ, ẹ pè wá. Ẹ dákun táwa náà lè tẹlifíwọn wa lọ́wọ́ nìyẹn. Èmi ò yahoo, mi ì lè yan jìbìtì, mi ì bá ti yàn jẹ́. A dẹ̀ ti ń ṣiṣẹ́ yìí sìn, ta ti ń pa lórí social media yìí sìn more than 2 years. Ẹ pé mi kì í polówó ọjà mi, mi ń polówó. But ń sìn èmi náà gbọ́dọ̀ máa ṣe ohun tí mò ń ṣe kí má máa polówó ara mi. Ẹ dákun, tó bá dẹ̀ fẹ́ ra property Nàìjíríà, any property tó bá fẹ́ ra, ó fẹ́ ra lẹ̀ ni, ó fẹ́ ra lé ni, pé Ọ̀kanlọ́mọ Harmony Real Estate. Mo ti ń ṣe léyìí tipẹ́tipẹ́ kí tó kò Nàìjíríà. You understand? But tí wọ́n bá ti dé ìlú òyìnbó máa ń túyàn dání. Ìlú òyìnbó máa ń túyàn dání. Ẹ dákun, ẹ patronize wa. A ní àwọn ilé lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn èèyàn fẹ́ tà tó wà ní nkíà mi. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, màá bẹ̀rẹ̀ sí ní upload àwọn ilé yẹn sìn. Ẹ̀yin máa upload àwọn ilé yẹn ní agbára Ọlọ́run. A ní àwọn ilé lọ́wọ́lọ́wọ́ báyìí tí a fẹ́ tà ní Màgódò. Tó jẹ́ pé àwọn ilé tó dẹ̀ wà òkè. Ẹ jẹ́ tí ẹ fi àwọn ilé yẹn díẹ̀ ràn wá. Bákan náà, ìwọ tó bá fẹ́ lọ sí Hajj, àbọ̀ fẹ́ lọ sí Umura. Tó bá fẹ́ lọ sí Hajj, àbọ̀ fẹ́ lọ sí Umura, pé Ọ̀kanlọ́mọ, ó fẹ́ lọ láti Nàìjíríà ni o. Ó fẹ́ lọ láti Amẹ́ríkà ni o. Ó fẹ́ láti UK ni o. Pé Ọ̀kanlọ́mọ. Ẹ fẹ́ lọ sí Umura, ó fẹ́ lọ sí Hajj, ta ló ń pè mí tí gbé call. Ó fẹ́ lọ sí Umura, pé Ọ̀kanlọ́mọ. Ṣóyé, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, a máa gbé ẹ dé Umura àbí Hajj, pé Ọ̀kanlọ́mọ. Mo mọ àwọn direct agent ẹ pé wọn ò nílùú yìí ní jìbìtì. Tó jẹ́ pé tí mi mo bá yín register Hajj yín àbí Umura yín, ẹ lọ gbà wípé wọn ò bí wọn dá kọ́ máa gbé yín. Ṣóyé yín? Tí bá yín register Hajj yín, àbẹ́fẹ́ lọ sí Umura láti Amẹ́ríkà, ó fẹ́ lọ sí Umura láti London, ó fẹ́ lọ sí Umura láti UK, ó fẹ́ lọ sí Umura láti Nàìjíríà, ó fẹ́ lọ sí Mọ́kà, pé Ọ̀kanlọ́mọ. Ṣóyé, jíngù yẹn máa tẹ̀ tó jáde ń sìn, because èmi náà ti ní àwọn èèyàn díẹ̀ pé èmi ò ti gba certificate, èmi ti gba license pé mò ń kó yẹn lọ sí Hajj o. But mo ti ní àwọn èèyàn tó dájú pé tí ẹ bá iléeṣẹ́ wọn lọ through Ọ̀kanlọ́mọ, wọ́n máa fún yín ní good treatment. Pàápàá jùlọ àtàwọn l'Amẹ́ríkà. Ṣóyé yín? Pàápàá jùlọ àtàwọn l'Amẹ́ríkà. Mi ò ṣe l'Amẹ́ríkà yìí sọjọ́ tí mo ti ń lọ sí Umura mi, wallahi ta'ala sílẹ̀ ilẹ̀ wa. Nàìjíríà mo ti máa ń ṣe visa mi wá. Mo dẹ̀ máa ra tíkẹ́ẹ̀tì mi ní Amẹ́ríkà, wọ́n dẹ̀ máa bá ń book hotel, mo dẹ̀ máa lọ, mo dẹ̀ máa bọ̀. Nídìí eléyìí, ẹ tẹ̀lé iléeṣẹ́ Ọ̀kanlọ́mọ Estate Real Estate Management. Ẹ tẹ̀lé wa lọ sí Hajj àbí Umura. Àwọn ilé tí a ní lọ́wọ́lọ́wọ́ ń sìn ní Màgódò, ẹ jẹ́ kí n fi àwọn ilé yẹn ràn yín. Pẹ̀lú ògo, a ní àwọn ilé ní Màgódò lọ báyìí. A ní àwọn ilé ní Màgódò. Ta ló ń pè mí? Mi ti gbé kọ́ọ̀lù. Ta ló ń pè mí? Hello? Mi ò tí gbé kọ́ọ̀lù tó ń pè mí yẹn. Ṣóyé yín? Àwọn ilé ta ní ní Màgódò, ẹ jẹ́ kí n fi ràn yín lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ṣóyé yín? A ní àwọn ilé ní Màgódò tí a fẹ́ tà. Tó dẹ̀ pé
ó lọ ńlẹ̀ ó dowó ni ẹ wo eléyìí ẹ wo eléyìí Magodo ló wà tá a fẹ́ tà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ti rí ẹ wò ó wà ní Magodo ṣé ti rí a fẹ́ tà lọ́wọ́lọ́wọ́ báyìí wà ní Magodo ṣé ti rí ẹ pé ọ̀kan lọ́mọ real estate bọ́lọ́gbọ̀n máa bẹ̀rẹ̀ tí ní upload ẹ̀ ń sìn ọ̀nà fún lọ́lọ́run ohun tá a yin ìyẹn gbọ́dọ̀ máa kó lówó ọjà ẹ̀ ṣé ti rí ó pọ̀ o àwọn ilé tá a fẹ́ tà pọ̀ o ẹ̀yẹn láti máa polówó ọjà ẹ̀ ilé pọ̀ tí a fẹ́ tà ṣóyè yín ó wà ní Magodo ó wà lẹ́kọ̀ọ́ eléyìí náà ń sìn property kan náà ní sí wà ní Kíámi a fẹ́ tà ṣóyè yín wà ní Kíámi báyìí ó pọ̀ o ṣóyè yín àwọn property wà ní Kíámi ó pọ̀ ṣóyè yín tá a fẹ́ tà lọ́wọ́lọ́wọ́ báyìí nídìí eléyìí property eléyìí náà a fẹ́ tà ni ó wà lọ́wọ́ mi ó wà ní Kíámi lọ́wọ́lọ́wọ́ báyìí ṣóyè yín ẹ mọ̀ pé iṣẹ́ táwa bá ṣe ọ̀rọ̀ táwa bá sọ lórí social media ẹ mọ̀ pé a ní orúkọ àdèrè bẹ́ẹ̀ lọ́n kó orúkọ wa bàjẹ́ because àwọn aláìda àwọn aláburú ẹ̀dá gbogbo ọ̀nà náà wá láti fi rí àṣìṣe wa so àwa náà nífẹ̀ẹ́ ṣe mistake débi pé èèyàn kan máa wá padà wá rí wa nídìí pé àbọ̀kan lọmọ náà ń lu jìbìtì ni àwa náà nífẹ̀ẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí wa nídìí eléyìí bákan náà iléeṣẹ́ Infinity Jeddah eléyìí partner mi ló ní inú àwọn loyalist mi ló ní Infinity Jeddah àwọn náà ń kóyàn lọ sí hajj wọ́n ń kóyàn lọ sí umura lága iléeṣẹ́ tí mo lè jẹ́rìí láwọn náà wà bákan náà wọ́n dẹ̀ ń ṣe entertainment wọ́n máa ń gbé àwọn olórin wá sí America London fún wọn tó bá ní good star tó dẹ̀ pé o fẹ́ wá sí America iléeṣẹ́ Infinity Jeddah láwọn ìwọ tó bá ní ẹ̀bùn orin àbí ẹ̀bùn oní talent iléeṣẹ́ Infinity Jeddah wọ́n máa ń gbé èèyàn wá àwọn ni wọ́n ṣe ìtúnú àwẹ̀ fún wa ní àìpẹ́ yìí tí wọ́n gbé ìyá ń káólà tí wọ́n gbé wá nídìí iléeṣẹ́ Infinity Jeddah ọlọ́run yóò bàjẹ́ tọ́ mo dárí fi yẹn polówó ọjà tèmi náà ni bákan náà tí ẹ bá fẹ́ ṣe online class àwọn online class pọ̀ káàkiri àfọ́níkùrà ni wọ́n ń ṣe online class àwọn àfáà mi náà ń ṣe online class but ẹni tó ń kọ́ àwọn ọmọ tèmi ní kéwú ní online ìkànnà àwọn loyalist mi náà ni ọmọ mi alálùbáríkà òun náà ló ń kọ́ àwọn ọmọ mi ní kéwú ẹ lè pè òun náà a fẹ́ ṣe online class nọ́mbà àfáà wa náà ni nọ́mbà àfáà dà o online class nọ́mbà àfáà tó fẹ́ ṣe online class òun dà o ok òun dà o nọ́mbà dà online class tó fẹ́ ṣe online class Arabic online class ẹ pè Fatiu Bozeri +234 81 64 15 54 69 lẹ́ẹ̀kan sí Fatiu Bozeri ẹ pè sórí +234 81 64 15 54 69 àfáà tó ń kọ́ àwọn ọmọ tèmi ní kéwú online yẹn tọ́ ẹ jẹ́ kí n fi yẹn lẹ́ẹ̀bẹ̀ kí àdírẹ́sì máa pọ̀ ju lẹ́tà lọ ẹ wá wò àfáànàdẹ̀ wá ń pè mí sí yìí o àfáànàdẹ̀ kò dẹ̀ sí online o àwọn ọmọ ló fẹ́ pè o sàlámù aláìkùm àfáà tọ́ ṣé wà lórí prógámù mi ni ṣé wà lórí prógámù mi ni. nítorí kíláàsì báyìí mo ti kúrò mẹ́. ok ẹ̀yin Aisha Mọ́líkà ó yẹ lọ join class yín o àfáàyín ti wà online. ṣé ẹ fẹ́ sọ nǹkan kan ẹ fẹ́ sọ nǹkan kan ni. no mo announce ẹ lọ́wọ́lọ́wọ́ lórí program mi ń sìn ló pè wọlé. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. mo announce ẹ lọ́wọ́ pé ẹni tó bá fẹ́ ṣe online class kó pe àfáà Fatiu Bozeri mọ̀dẹ̀dẹ̀ fi nọ́mbà ẹlẹ̀ kọ́ lọ́ máṣẹ́lá ìfàlùbáríkà sí tòlè mo kí tó káwọn àwọn ọmọ mi o kàn ṣe wàlímọ̀ kí gbogbo ayé bá mi jẹ wàlímọ̀ àwọn ọmọ mi o pé jẹ́ nìyẹn. Inshallah láìpẹ́ ó yẹ lọ́jọ́ yẹn Arabic class yín o ṣe gbọ́ wo bí báyìí mo ti fi nọ́mbà ẹlẹ̀ wọ́n lè dìmọ̀ kúrò ló ń kọ́ àwọn ọmọ mi ń kéwú máa kẹ́nikẹ́ni pè é lórí àwọn ọmọ mi o bẹ́ẹ̀ni kẹ́ni bá lè gbẹ pé mo pass àwọn ọmọ mi lẹ̀ mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ náà ó jẹ́ tán nìyẹn o.
mo jẹ́ mo kàn jẹ́rìí ẹ mo kàn sọ ni káwọn èdè má lọ pé àáfà àwọn ọmọ nìyẹn má kàn lẹ́ta ọmọ mi kankan o máa dákọ̀ àwọn ọmọ tèmi ni o máa dákọ̀ wọn ni o. èmi ni àlè ṣe bẹ́ẹ̀ yẹn. ó dàbọ̀ ó dáa rárá ok tọ́ ẹ wo ẹ jẹ́ wá lọ síbi prógámù gangan báyìí ó yá ẹ jẹ́ lọ sí prógámù gangan ó yá ibi prógámù gangan ẹ jẹ́ kó ju orin sí ó yá ibi prógámù gangan mo jẹ́ fẹ́ lọ prógámù gangan báyìí. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa ń pàwọn onígbà fún Saidi ó mọ bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi C2 ẹ̀mí àlọ́ kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa ń pàwọn onígbà fún Saidi ó mọ bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi C2 ẹ̀mí àlọ́ kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run ga ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ adébárè wa páwọn onígbà fún Saidi ó máa bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi C2 ẹ̀mí àlọ́ kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run ga ga páwọn onígbà fún Saidi bàbá onígbà rárá. àjíkẹ́ òlérè ti dé ọlọ́run ló fi sẹ́ràn mi fà àjíkẹ́ òlérè ti dé ọlọ́run ló fi sẹ́ràn mi fà èyí tá a mú wá lọ́tẹ̀ yìí ohun tó ń lọ nígboro ni nípa àwọn àlìsùnà kan tán láwọn jíṣẹ́ ọlọ́run ni ọlọ́run ò fi sẹ́ràn wọn fà àwọn náà. yà ẹ má bínú o mo sáré yanjú ara mi ni tọ́ ẹ jẹ́ wá lọ síbi topic tí mo fẹ́ treat lẹ́nu òun ni Shekiyu Shitu Ṣàngó Shekiyu Shaitani Ṣàngó Shitu versus àwọn olóògbò ni ẹ rí i pé ọjọ́ Tuesday ní fídíò kan jáde tí a rí àwọn olóògbò nìkan tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí wọ́n ń dárúkọ àáfàá kan ìpè ó challenge àwọn olóògbò ni ẹ bá mi tẹ love like and share ẹ dákun ẹ bá mi tẹ love like and share ẹ bá mi tẹ love like and share àti débi program gangan báyìí o àwa rí i pé Shekiyu gbé fídíò yẹn sórí gbogbo àwọn pages mo ti kọ́kọ́ show yẹn àwọn pages tó fi ń lu jìbìtì yẹn gbogbo àwọn pages àwọn gáàngì ẹ̀ tó jọ ń lu jìbìtì mo ti sọ̀rọ̀ yẹn síwájú ó post ẹ̀ because gbogbo wọn jọ team up láti máa lu àwọn èèyàn jìbìtì lórí social media láti máa fi gba owó lórí bọ́ṣe monetize page wọn ó gbé síbẹ̀ gbogbo fídíò yẹn rìn nígbà tó di alẹ́ Tuesday níjọ́ Tuesday yẹn èmi ti ẹ̀ ń wà níbi tí mo ti ń ṣe oko tí mò ń roko lẹ́ǹkùlé ilé mi níjọ́ yẹn ẹ rí pé ọjọ́ yẹn lélẹ́yìí tí mò ń roko lẹ́ǹkùlé mi kàn ń roko lẹ́ǹkùlé ilé tèmi níjọ́ yẹn normal thing tèmi kàn ń ṣe ni mo kàn rí fídíò yẹn ní ọjọ́ yẹn ni mo ń roko báyìí ọjọ́ yẹn ni fídíò yìí èmi wà bí mo ti ń roko ni ọkàn send fídíò yẹn sí mi ọjọ́ yẹn lélẹ́yìí mo kàn yẹ̀wò fídíò yẹn báyìí mo kàn wò pé kí ẹ sáyé sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ̀ǹkùlé lé mi ni mo wà o lórí ẹni tọ́rọ̀ ò bá yí báwọn sọ pé mo rò pò ní kọjọ́ ni pé iṣẹ́ tí bàbá òun ń ṣe òun ti mọ iṣẹ́ tí mò ń ṣe l'Amẹ́ríkà kíyàn bá tiẹ̀ jẹ́ gáyẹn tó ń roko l'Amẹ́ríkà gan owó tó wọn máa make gbélé ta sí ọlọ́run ò ṣe mí lẹ́ni tó ń ṣe àgbàro l'Amẹ́ríkà ẹni tó dẹ̀ ń gbé l'Amẹ́ríkà tó ń gbé nílùú òyìnbó lọ̀rọ̀ mi máa yé pé kíyàn bá ní irú compound tó yẹn nílùú òyìnbó tó bá ní irú compound tó yìí nílùú òyìnbó ìyẹn àwọn tó ń gbé nílùú òyìnbó máa mọ̀ pé no be dem say eléyìí o eléyìí tó bá ní irú compound tó yìí nílùú òyìnbó àwọn tó máa hàn pé eléyìí no be dem say eléyìí ibi tó ń gbé kò ń ṣe ilé àwọn olówó ẹ lọ́wọ́ àwọn tó ń gbé ní apartment náà tó máa ń ní wọ́n máa ní compound tó yìí gbogbo eléyìí náà ilé Amẹ́ríkà kò náyọ̀ lé ń bẹ̀ tó ṣe orí ọdún tó máa fi sanwó ẹ̀ bó ṣe wà ní òní ìtumọ̀ kò tó ń tọ́lọ́ ṣe fún wa ní Nàìjíríà kò tó ń tọ́lọ́ ṣe fún wa ní Nàìjíríà àwọn àdúgbò lọ́dọ̀ Ọlọ́run òun ti bẹ́ẹ̀ náà níwọ̀n bàbá tá a dá Amẹ́ríkà yìí náà tọ́lọ́ bá ṣe lórí ìpínlẹ̀ náà fún àwọn ọmọdé ní wọn sọ̀rọ̀ bíkà fún àdúgbò lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run náà kó bàjẹ́ so that ni mo wá rí fídíò yẹn mo kàn sáré sọ̀rọ̀ lé lórí pé wọ́n challenge ẹ òun láti dá wọn lóhùn ó kú gọ̀ tíyẹn bá ti lè fún ní lẹ́gùn fà báyìí tí wọ́n jù sí báyìí ó máa ya àbúrò ó máa sókè jáde ni but mo mọ̀ pé
nǹkan méjì ni. Number 1 kò ní làákàyè. Number 2 òun ni wípé gànràngànràn nítorí kó lè fi sáré gain viewers ó máa sáré jáde. Ìkọ́ tó bá pé torí Ọlọ́run ni àìmọye nǹkan mẹ́wàá tó bá wà kàn wò pé ẹ wò àìmọye ọ̀rọ̀ ló wà tẹ́ pé àìmọye ọ̀rọ̀ ló ní sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nìyàn kì í fèsì ẹ̀ èèyàn kan máa wò pé kó ṣe ẹsán jáde kí lẹ̀ ń sọ sọ́dà bọ́ táwọn olóògbé nìyẹn wá sọ ọ̀rọ̀ ẹgbọ́n táwọn olóògbé nìyẹn kọ́kọ́ sọ ẹ̀yẹn kọ́kọ́ gbé ọ̀rọ̀ àwọn olóògbé nìyẹn wá ná ẹ̀yẹn gbé ọ̀rọ̀ àwọn olóògbé nìyẹn wá kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ọ̀rọ̀ àwọn olóògbé nìyẹn wá ná ẹgbọ́n táwọn olóògbé nìyẹn sọ bọ̀dẹ̀ olóògbé ní where you ẹgbọ́n táwọn olóògbé nìyẹn sọ. ǹjẹ́ gbogbo ọ̀dà àdábẹ́ ilé máa ṣẹlẹ̀ nígbà tí a fa àkọ́ bọ́ta tó ní ẹ̀yẹ níṣẹ̀ṣe ẹ pa ohun kó tó tó jọ méje lẹ́yìn ta ni ó pa ẹ́ ó níṣẹ̀ṣe ṣàpàyàn nítorí wí ẹ o mo fẹ́ pè é sàkẹ́sì nítorí máa wí rẹ tó ẹgbẹ́ lóòótọ́ àfà ní ẹ tó ya wèrè padà bọ́ta sọ pé ìwọ ilẹ̀ o tó bá ṣe pé lóòótọ́ ìṣẹ̀ṣẹ̀ ní ẹ lóòótọ́ pa ẹ́ kó pa ẹ́ lọ́jọ́ méje lẹ́yìn tó kò ní pa mi èmi ò ní kúkú kan bí ó ṣe yíyè bọ̀dẹ̀ olóògbé ní pa ẹ́ kó tó jọ́ méje tó bá kú mi ní sífámọ́. wọ́n bọ̀ àbá yín o orí tí yín kì í dàrú sáà. túbọ̀ Ṣàngó bọ̀dẹ̀ olóògbé ní Ṣàngó ni wọ́ o kó pa ẹ́ kó tó jọ́ méje. mo confirm pé ẹ gbádùn. Ògún lágbàáyé o tó bá ṣe pé lóòótọ́ Ògún ni wọ́ kó pa ẹ́ kó tó jọ́ méje. Àbólóṣì lè lè fún ọjọ́ òun sọ jáde lẹ́nu ni jẹ́wàá jẹ́ báyọ̀ ni àwa ẹ̀ báyọ̀ àwa afẹjọ́ ọ̀yọ́ fún wọn ni. Ṣùgbọ́n nítorí bá mú ẹ ti ń bá retí rẹ fódìdí oṣù kan tí gbogbo wa gbàgbá retí rẹ o oṣù kan tó ọba rí ẹ kó wọ́ta kó o pèsè ògùn pé kí Ṣàngó pa ọ́ family ṣe kí yú o. kó o ògùn pé kó ògùn pa ọ́ tó o bá sọ bẹ́ẹ̀ tó bá tẹ̀yìn oṣù kan a ó padà pa ọ́ pa àfẹjọ́ rẹ sùgùn tàbí ká lọ rí ìfipá lé ìpè ifá tájọ́ lọ rí ẹ gbádùn sà mo bọ̀ àbá yín o. kó lè mọ̀ pé ọmọdé ń bẹ bí tàbíjọ́ ẹ̀yin ẹ sà lẹ́kẹ̀ẹ́ sí ó sì ń wo ìgbẹ́ pé òun ò rí yín. ẹ sà eégún lẹwà òkú rebi kan mo bọ̀ àbá yín ẹ kọ́kọ́ sọ̀rọ̀ tán náà àwọn padà fẹjọ́ rẹ̀ sùn wọ́n wípé lágbájá kódà mi tè ní 3 hours gẹ́gẹ́ ni mo fẹ́ dúró 2 hours máa ń dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n tè ní màá dúró 3 hours ilé ẹ orí ti dàrú sà. ibi tẹ́ ti kọ àbùkù nìyẹn ibi tẹ́ ti kọ àbùkù gangan nìyẹn sà. ànábì tó yàn ọgbà ẹ má fi yẹn kun òun ló yọ ọmọ àlè o observation ànábì tó yàn ọgbà o òun ló yọ ọmọ àlè o òun ló yọ ọmọ àlè o tó bá tẹ máa pa kẹ padà nù ẹ máa pa ẹ padà nù ẹ má lè rí lásán ẹ má lè rí lásán ẹ má wọlé má bá yín sọ fún dáadáa ń sìn má bá yín sọ fún dáadáa ẹ má wọlé. ẹ sà ẹ sọ̀rọ̀ kí ajá mi ìlú ẹ̀ ní wọ́n táìmù. ló wá pé lóòótọ́ ni oògùn yín ti jẹ́. ẹ sà tó wá pé lóòótọ́ lẹ ní oògùn ẹ lọ́fẹ̀ẹ́jọ́ ẹ̀sùn ṣe bá pàdánù jàre kó yẹ kí ìsìlámù lẹ Yorùbá sinmi. ẹ ní sùúrù ẹ ṣe gbọ́ ẹ ń bọ̀ ẹ ní sùúrù. ẹ wo yẹn ń gbé yín síbí báyìí jẹ́ kí n bọ́ sáàárín jẹ́ kí n bọ́ sáàárín kí mo dúró sáàárín báyìí fọ́tò yín ò dá ń bẹ̀ yẹn fọ́tò yín ò dá ẹ jẹ́ kí n yọ yín kó ń bẹ̀ yẹn ẹ gbádùn sá yẹn fi ṣe kúrò lẹ̀ yẹn ti ẹ̀ dá wájà rẹ̀ ẹ sà ẹ̀yin bọ̀dọ̀ olóògbò ni àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ṣẹ́tíkí tí ẹ bá máa sọ̀rọ̀ níjọ́ mi tí ẹ bá ti fo títì ẹ má máa fo kọ́tà bọ̀dọ̀ olóògbò ni bọ̀dá abọ́ rẹ̀ tí ẹ bá ti fo títì níjọ́ mi ẹ má máa fo kọ́tà tambuhul kalam ẹ má máa bẹ́ ẹ̀ ń bẹ́ sà èmi ò kí n rá àgbàlagbà fi o ṣé tí kí ṣùgbọ́n tágbàlagbà bá sọ ohun tí ò dáa wọ́n máa fi respect correct ẹ̀
ẹ̀ ń bẹ́ ṣé tí ẹ̀ bá bẹ́ ni ẹni tẹ́ ẹ fẹ́ bá jà àkọ́kọ́ náà ẹ̀ dárúkọ ẹ̀ èmi mọ̀ pé Ṣèkí Ìṣítù tó wá bá yín tí ó gbé fídíò yín jáde ẹ̀ dá orúkọ ẹ̀ ṣùgbọ́n bí tẹ́ ti ṣe mistake ni wípé kò jẹ́ kẹ́ mention Ànábì Muhammad ti wá pé táwọn Ànábì bá tó yàn gbà bàbá ẹ̀sà ẹ̀ gbádùn o ẹ̀ gbádùn sá o wàláì ẹ ní ìdí pé kí wọ́n lọ ṣẹ́ẹ̀kì mẹ̀dúgbọ́n brokata yín o ó ní ìdí pé kẹ́ lọ ṣẹ́ẹ̀kì wọ́n á bí kí ni wọ́n mẹ̀dúgbọ́n brokata mẹ̀dúgbọ́n brokata ṣe bàbá ẹni ní kọ́ lọ ṣẹ́ẹ̀kì mẹ̀dúgbọ́n brokata ó ní ẹni kọ́ lọ bá yín wo ọpọlọ yín o tó tí ẹ bá ní tí bá kí bí ọpọlọ yín ti yẹ ní wípé ẹ fẹ́ sọ ọ̀rọ̀ àtẹ̀yìn àti Ṣèkí Ìṣítù kò sí yàtọ̀ láàrin yín ìkọ̀bọ̀n náà ṣe wà yẹn ọmọ oníṣàngó ni torí pé wọ́n ló ti lọ bọrí fún ní ọ̀dọ̀ bàbá wa Aláàfin ṣòye yín ọmọ oníṣàngó lòun náà ẹ fi bẹ́ẹ̀ yàtọ̀ ṣòye yín ẹ fi bẹ́ẹ̀ yàtọ̀ ṣùgbọ́n kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé tẹ bá fẹ́ bàjà ẹ rí i pé ọmọ oníṣàngó lòun náà ṣòye yín òun lélẹ̀ ọmọ oníṣàngó lòun náà ṣòye yín ọmọ oníṣàngó ni ṣùgbọ́n tẹ bá fẹ́ bàjà kò jẹ́ kẹ́ ẹ lọ síbi ọ̀rọ̀ Ànábì ṣòye yín àti wípé Ànábì ti wá yẹn ó tó yàn gbà lẹ́ni tó lè ṣìpẹ̀ fún yàn níwájú Ọlọ́run ló máa wá gbẹ̀yàn tí níwájú èèyàn àbẹ́ ẹ̀mọ́ bọ́lọ́run ṣe ròyìn Ànábì ni ṣẹ̀fíhùn wà mùṣáfíhùn ẹni tí ẹ pé òun nìkan lọ́lọ́ máa fún ní àǹfààní láti ṣìpẹ̀ ní ọ̀gbẹ̀rẹ̀ kíámà lẹ́yìn Ànábì Muhammad kò sí Ànábì kan tó tún máa ṣìpẹ̀ yàn àfi Ànábì Muhammad nìkan sódà tó bá dijọ́ mi sà ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú orí pípé o ẹ má sọ̀rọ̀ pé Ànábì ò tó yàn ọgbà o ìkọjá ààyè ọ̀rọ̀ nìyẹn o ìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ mo kọ́ fi yẹn correct yín I'm busy go and eat it ṣé wá dé lẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé ọ̀rọ̀ yìí wá di pé ó wá dá controversy ilẹ̀ nínú ẹ̀sìn tiwa wípé wọ́n plan ní ẹ̀ ní o wọ́n plan ní ẹ̀ ní o wọ́n ṣe gbá ní o wọ́n ṣàwo ní o ṣé tí ní mo fẹ́ sọ fún yín ni pé ẹ̀sà ẹ̀ ń fọ́nbù ẹgbọ́n tẹ́ sọ ẹ̀ ń fọ́nbù ẹgbọ́n tẹ́ sọ o ẹ̀sà ẹ̀ ń fọ́nbù gan o ẹgbọ́n tẹ́ sọ ṣé ń gbọ́ dẹnu sọ́n tí bá ní kẹ́ sọ̀rọ̀ sà àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ tẹ́ sọ ń bí báyìí mo jẹ́rìí wípé bá Saheed Shittu wí ẹni àáfàá kan but torí pé òun fẹ́ fi yín wá viewers àti wípé tí kò bá ṣe pé bóyá ẹjọ́ plan ni ẹ̀ gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀ tí mo máa proof ń sìn tí máa proof ẹ̀ ń sìn kò ní já sí pé ọmọ yàrá yẹn máa send díẹ̀ sí pé ìwọ ni kó lọ fèsì because èmi náà ti sọ̀rọ̀ ọ̀dí tí mo ti challenge àwọn ogbó àtọ́ pé kí wọ́n pa mí kó tó tó jọ́ méje mo ti sọ́rí ẹ̀wọ̀n ti fi fídíò tí mo ṣe ń gbà tí mo ń street lady kan tó ní ohun òṣè Islam mọ̀ mo sọ nínú mọ́tò ọjọ́ tí mo ṣe program ní ẹ̀yìn tí mo ṣe ní port ọ̀fẹ́ lọ kó mọ́tò alẹ́jọ́ yẹn mo lọ sí Dubai mo sọ ń jọ ìbẹ̀rẹ̀ pé ẹ̀yin olóògbò ni o ẹ̀yin ogbó àtọ́ o ẹ pa mí tó bá tó jọ́ méje Ustaz Jamiu náà ti sọ́rí ipe àwọn lè wọ ọṣọ olóògbò ní káwọn gbélẹ̀kẹ̀ sọ́rùn káwọn dẹ̀ máa fi ṣe prógámù tó bá tó bẹ̀kẹ́ pa àwọn tó tó jọ́ méje so that láti pé Ṣèkí believe pé òun lọ̀rọ̀ yẹn ń bá wí àbí láti pé kí Yaro ó sánlé sáfẹ́jọ́ lè believe pé Ṣèkí náà ń bá wí alákọ̀ọ́kan wà ń bẹ̀ ní ìtí àfoníkùránì jẹ́ ká mọ̀ lánàá ṣùgbọ́n ṣé wá rí gbogbo tí ó bá ń ṣe láyé gbogbo tí ó bá ń ṣe láyé máa rántí ọjọ́ ọ̀la tẹ́lẹ̀ gbogbo tí bàbá yìí sọ yìí ẹ máa gbọ́ o. bàbá
ṣé ti rí ìjà àfà nínú Islam ti wá kọ́ Imam Bilikisti tó dúró déédéé inú àwọn tọ́lọ́ ń sọ fún nínú Kùránì pé ìnàlẹ̀ tó lọ pé kọ́ọ́lù rọ́bù náà láwù súnmọ́ ìsìtàkọ́ọ̀mù bí tọ́lọ́ ti ń sọ̀rọ̀ kan pé kọ́ọ́lù rọ́bù náà láwù ẹni tó bá pọ̀ ọlọ́run ọba súnmọ́ ìsìtàkọ́ọ̀mù tó bá gbára lé ọlọ́run lóòótọ́ lódodo tó dẹ̀ dúró pẹ̀lú ọlọ́run láta ààfù kò sí bẹ̀rù fún wa láta àǹzánù kò lè sí ìbànújẹ́ fún ìdí eléyìí gbogbo ẹni tó bá gbára lé ọlọ́run ìnàlẹ́dínà kọ́ọ́lù rọ́bù náà láwù súnmọ́ ìsìtàkọ́ọ̀mù tatanazzalu alayhi malaikatu wala ta'afu wala tanzanu wa abshiru bi jannati lati kuntum tu'aduna Ọlọ́run tó pé inna ladina qalu rabbuna Allah gbogbo en tó bá gba Ọlọ́run ní ọ̀kan ṣoṣo summa istaqamu tó wá dúró dédé Ọlọ́run ní tatanazzalu alayhi malaikatu Ọlọ́run ní pé òun ní káwọn màláíkà kan sọ̀kalẹ̀ kan máa ṣọ́ wala ta'afu pé kó má bẹ̀rù so that tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ lóòótọ́ lóru tí ò lọ bọ Ṣàngó bí lè ṣe lọ bọ Ṣàngó yìí o Saheed kọ́ lọ́lọ́run bá yọ Saheed lọ bọ Ṣàngó oníṣàngó lòun o àmì wá pé kọ́ lúrọ́bù náà láò tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ súnmọ́ ìsìtàkáòmù tó wá dúró dédé Ọlọ́run ní wala ta'afu wala tanzanu Ọlọ́run ní iná lẹ́dínà kọ́ lúrọ́bù náà láò súnmọ́ ìsìtàkáòmù tatanazzalu alayhi màláìkà Ọlọ́run náà òun ó sọ màláìkà kan fún kó máa ṣọ́ tatanazzalu alayhi malaika wala ta'afu pé kó má bẹ̀rù wala tanzanu kó dẹ̀ má banújẹ́ wa abshiru bi jannati lati kuntum tu'adu Ọlọ́run ní gbogbo en tá Ọlọ́run bá ń ṣọ́ kò sí bẹ̀rù fún kò sí banújẹ́ fún àlìjánná kan ti wá wà fún o lọ́dọ̀ àwọ Ọlọ́run tá ti pèsè lẹ̀ fún gbogbo orú àwa báyìí tá dúró ti Ọlọ́run síran wa alaniya tí a lọ bọ Ṣàngó rí tí wọ́n rí wa pẹ̀lẹ́lẹ́bọ rí tí a fi ẹlẹ́bọ ṣe backbone wa tí a lọ ní ìgbàgbọ́ ní nǹkan mi àfu Ọlọ́run ẹ dákun tí kì bá ń ṣe pé Saheed Shittu gangan fún ara rẹ̀ o wẹ̀ kó yán kọ̀ọ̀kan wáyé pé ìwọ nìkan náà máa ń lọ mọ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ó yẹ káwọn onísúnmọ̀ yòókù náà wò pé wáyé pé ìwọ nìkan náà máa ń lọ mọ́ ọ̀rọ̀ ẹlẹ́bọ tí kì bá ń ṣe pé ìrìn ẹ ìṣesí ẹ ó jọ bẹ́ẹ̀ wọ́n ẹ wà fún Kutubi bó ṣe wà yẹn Kutubi yẹn ọmọ Kutubi yẹn sorry because lọ́dọ̀ àwọn làáfà lọ́dọ̀ tèmi mo sínú ẹ̀ lékè ó lè mójútó jù mí lọ bọ́ mo sínú ẹ̀ mi ò dẹ̀ rẹ́dí àti bu ẹ wo bó ṣe rí yẹn nígbà tí ó ní pẹ̀lú ẹlẹ́bọ ńjọ́ wo ni wọ́n pè lẹ́lẹ́bọ rí ìwọ yìí náà ló súnmọ́ fọ́lọ́run ṣọ́ débi pé òun náà lọ gba orí ọká ìwọ ló wọ́n mu fọ́lọ́run ṣọ́ débi pé ó lọ gba orí ọká ó fi ṣoògùn àfọ̀ṣẹ so that ìwọ yìí náà ló mú àfá ìmúra ní ẹlẹ́yà wọlé ilé Sunday Igboho mi ò bú Sunday Igboho torí pé ihun tóun nígbàgbọ́ lóhun ń sìn lákùndì níkùn wàlẹ̀yẹ̀ díìnì ṣùgbọ́n tí kébà yìí kébà yìí yẹn ìṣesí ẹjọ́ mọ́ bẹ́ẹ̀ kílẹ̀ pé wọ́n nìkan náà máa ń fi ọ̀rọ̀ ẹbọ lọ so that bàbá ihun tí fẹ́ lò bẹ́ẹ̀ ni pé gbogbo ẹni tó bá gbára lọ́wọ́ àti gbára Ọlọ́run yìí èmi náà ti challenge yín rí pé tí ẹ bá ní oògùn ẹ pa mí kó tó tójọ́ méje èmi ò rí fídíò yẹn torí wọ́n lè send ẹ̀ sí mi torí kí wọ́n mọ̀ pé ẹ lè bẹ́ mi wí àmọ́ pé wọ́n send ẹ̀ sí Sheikh Shittu látọ̀dọ̀ ọmọ oníyàwó mẹ́ta ẹ̀ bọ́yẹ parọ́ o ó túmọ̀ sí pé wọ́n wò pé iṣẹ́ yìí àwa la ní iṣẹ́ yìí àwa ní iṣẹ́ yìí jáde fún tó dáa mọ bí iṣẹ́ yìí ṣe jẹ́ because ẹni tó bá gbéṣẹ́ wọlé ló máa retí iṣẹ́ ń ta kíyàn tó lè jókòó ti fídíò àwọn bàbá yẹn látòrí 1 minute dé 47 minutes tí wọ́n fi sọ ọ̀rọ̀ yẹn dájúdájú ẹni yẹn kì í ṣe mùsùlùmí òdodo ẹ lè rí mùsùlùmí òdodo kó náà fẹ́ máa lọ wo platform àwọn ẹlẹ́bọ ìbolo tí wo platform mùsùlùmí dé ó bá ti pọ̀ tó lórí social media kí ọ̀hún wájú kò ti fídíò àwọn ẹlẹ́bọ yẹn dé láti 1 minute 47 minutes tó fi padà wá rí ọ̀rọ̀ yẹn níbẹ̀ dájúdájú wọ́n náà ṣára rẹ̀ síbi ibi fídíò yẹn ni tí wọ́n bá náà ṣára rẹ̀ lọ síbi fídíò tí wọ́n bá júwe fídíò yẹn fún ẹ o lè mọ̀ pé wọ́n sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní 47 minutes fídíò yẹn dẹ̀ wọ́n 1 hour 50 something minutes kódà bí mi ṣe wà mí lè wo fídíò yẹn wàláì mi lè wo nígbà tí wọ́n sẹ́ni fídíò yẹn sí mi tí wọ́n sẹ́ni líǹkì péèjì wọn sí mi mò ń láti tú ẹ̀ sínú gúrùpù pé kán lọ bá mi wò because mi lè máa wo fídíò ẹlẹ́bọ kí ni mo fẹ́ gbà ní àǹfààní mo fẹ́ gbà bẹ́ẹ̀
ẹ rí pé ọmọ Yaro yẹn ló tún wá gbé péèjì àwọn ẹlẹ́bọ yẹn wá sórí social media pé péèjì wọn leléyìí dájúdájú òun náà ṣáárà mùsùlùmí kọ́ máa lọ fọ́lù ẹlẹ́bọ lọ́wọ́ viewers táwọn pípín yẹn ti rí lẹ́nu ìgbà tó nà ṣáárà àwọn èèyàn sí díẹ̀ ẹ̀yin pípù yóò mọ̀ ní wípé àdánwò aburú tẹ̀ ń kó bá Islam pọ̀ ju bẹ́ẹ̀ fẹ́ protect Islam lójú ara yín lọ ó wá gbé péèjì àwọn ẹlẹ́bọ yẹn wá gbé wá sórí social media ó wá nà ṣáárà àwọn èèyàn pé kọ́ máa lọ wo péèjì àwọn ẹlẹ́bọ yẹn tẹ́ pé àwọn yẹn ti wọn confam báwọn yẹn ṣe wà yẹn ẹ jẹ́ mẹ́ẹ̀kì parọ́ fún yín bàbá wèrè tó ń sọ̀rọ̀ yìí bàbá tó ń sọ̀rọ̀ bó ṣe wà yìí confam bó ṣe wà yìí tó yẹ yín 19 ni tẹ́ bá ń gbọ́ on court àwọn on court gidi ni bàbá ìbòjì wà àwọn tẹ́ bá ń gbọ́ on court bàbá 419 ni bàbá ìbòjì wà bàbá 419 ni tẹ́ bá yàn kan tó bá pé òun ẹlẹ́bọ òun ẹ gbàgbé ẹ̀sà on court nìyí ẹ gbàgbé àwa já ju level yẹn lọ àwa já gan on court nìyí so that kò dẹ̀ ṣiṣẹ́ tó on court ò lè ṣe because bàbá ìbòjì wà yìí sì síta ni bàbá yìí ó dẹ̀ máa ní àwọn canvasser lórí field tó máa lọ canvas wá fún ṣóyè yín ó máa ní àwọn canvasser bó ìwà yín sìn kò sí èmi ò doubt pé àwọn èèyàn kan lè mú iṣẹ́ Saheed lọ kọ́kànjọ plan pé bàbá ẹ̀kan bá wa ti ọ̀rọ̀ yìí bọ̀ ẹ bá wa tọ̀rọ̀ yìí bọ̀ ọ̀rọ̀ yẹn láàrin tẹ́ bá lè tì í bọ̀ láàrin àwa fẹ́ lo ọ̀rọ̀ yẹn ká lè fi búùsì mọ̀ra àwọn èèyàn pé iṣẹ́ tá à ń ṣe o iṣẹ́ tó wà òkè ni èmi ò doubt ẹ̀ èmi ò doubt pé kò lè happen bẹ́ẹ̀ pẹ̀lú àwọn evidences tí mo ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ nípa Saheed ṣojú máa prove nsìn so that because ẹni tó bá yẹ pé ó bá ti fi irọ́ bẹ̀rẹ̀ dáwà rẹ̀ so that kò sí ohun tó fẹ́ sọ tí ń fẹ́ bìlífù mọ́ so that Yorùbá báyìí sìn ẹ gbàgbé pé gbogbo tó ń sọ yìí sìn ṣàyẹjọ́ méje èmi sọ fún yín jọ Tuesday tó wá pé lóòótọ́ lódodo ilẹ̀ yín tẹ̀ ń wí yẹn olóburúkú ara yín bàbá tẹ́ ẹ̀ gbádùn tẹ́ bá rí pé ilẹ̀ kó pa ẹ́ pé ilẹ̀ pé Ṣàngó kó pa ẹ́ orí wèrè ara yín Ṣàngó lè pààyàn lójú ara yín Ṣàngó fi Ṣàngó lè pààyàn ẹ tẹ́ bá máa pààyàn ní kẹ́ pa fún ara yín ẹ má parọ́ mọ́ Ṣàngó ò lè pààyàn ilẹ̀ ò lè pààyàn èwo ní kẹ́ máa gbé ilẹ̀ ní kó pè Ṣàngó ní kó pè bàbá orí yín dàrú ni ṣé Ṣàngó lè pààyàn lójú yín ni a ní kẹ́ máa pa kẹ́ pàdánù èwo ní pé Ṣàngó lè pààyàn ẹ má parọ́ mọ́ Ṣàngó bẹ́ẹ̀ mi ṣe wà yín sìn èmi ò mi fẹ́ kó kú torí pé bọ́nà ṣe wà yìí kò fojú re wo mùsùlùmí ẹni tó lè support ẹlẹ́bọ lórí àfáàgbà odidi àfáàgbà Sheikh Adam Abdullahi Khali Alori ẹni tó lè support ẹlẹ́bọ èmi náà lè support ẹ ẹgbọ́n tóun náà sọ nípa Sheikh Adam ẹgbọ́n tó sọ nípa Sheikh Adam nígbà tí ẹlẹ́bọ wá parọ́ mọ́ Sheikh Adam lórí social media ẹgbọ́n tó sọ náà ẹgbọ́ lẹ́bọ̀ ni bàbá yẹn wọ́n ní àní ò gbádùn wèrè kan náà ní gbogbo yẹn orí yóò pé gbọ́dọ̀ lẹ́nu babaláwo. Nàmúrúsù ní bẹ tẹ́ ẹ bá ti mọ̀ tán níbi ẹgbà tọ́lọ́hún ẹgbà tàbí bí mò ń mọ̀ ní ẹ dákẹ́. èyí tí mò ń dẹ́ ń sọ yìí Olódùmarè ọba ń gbọ́ mo fi tóbi Olódùmarè ọba búra tẹ́ ẹ bá fọ ìsìn tó bá bí mi nú màá tún ní àṣírí gbogbo ohun tẹ́ ẹ ṣe láyé. iṣẹ́ ti gbọ́. Ọlọ́run Olódùmarè. màá sọ gbogbo ibù máa sọ ìrìn àjò tẹ́ rìn kẹ́ tó dérí ipò tẹ́ wáyé. tuntun gbọ́ tuntun. máa sọ ìrìn àjò tí bàbá yín tún rìn délùú Sẹ́yìn wa ta wà yìí. níbi ìrìn àjò tí ṣé wàdámọ̀ tún wá rìn ní Sẹ́yìn ṣé wàdámọ̀ náà tún kí ló wá dé Sẹ́yìn kí ló nínú Ìsìlámù ṣé ti mo máa sọ pé ṣé wàdámọ̀ kí ló gbé mi tí kun ẹ̀ fi wú ẹ̀ ń bu mi mo ní ṣíríkù ló ṣe ẹni rọ ni ẹni mò ń bu àṣírí ti tú ikùn ẹ̀ tó wú kí ló wá ṣe kí ló wá débẹ̀ kí ló lọ ṣe nísẹ̀yìn ẹ jẹ́ tuntun bẹ́ẹ̀ gbọ́ padà mo sún mẹ́yìn díẹ̀ mo fẹ́ gbọ́ sí ẹ jọ ẹ má bínú. ẹ̀yin Nàmúrúsù ní bẹ ẹ jọ tẹ́ ẹ bá ti mọ̀ tán níbi ẹgbà tọ́lọ́hún ẹgbà tàbí mò ń mọ̀ ní ẹ dákẹ́. èyí tí mò ń dẹ́ ń sọ yìí Olódùmarè ọba ń gbọ́ mo fi tóbi Olódùmarè ọba búra tẹ́ ẹ bá fọ ìsìn tó bá bí mi nú màá tún ní àṣírí gbogbo ohun tẹ́ ẹ ṣe láyé. Ọlọ́run Olódùmarè. máa sọ gbogbo ibù máa sọ ìrìn àjò tẹ́ rìn kẹ́ tó dérí ipò tẹ́ wáyé. Subhanallah. máa sọ ìrìn àjò tí bàbá yín tún rìn délùú Sẹ́yìn wa ta wà yìí níbi tẹ́ wáyé. bàbá yìí sí pé àwọn máa sọ ìrìn àjò tí ṣé wàdámọ̀ gan rìn ẹni sùúrù ibẹ̀ yẹn ò tí yé mi
ṣé wàá dámọ̀ ṣe nǹkan kan sí mọ́ríkàsì nìyẹn o. ṣé ń gbọ́ according to tí bàbá yìí sọ. ṣé ń gbọ́ bó ṣe ń tú ìṣe ọ̀rọ̀ ẹ bóyá ń parọ́ mọ́ Sheikh Adam. wọn náà máa sọ ìrìn àjò tí ṣé wàá dámọ̀ rìn. ẹ bóyá ń parọ́ mọ́ Sheikh Adam. táwọn bá wá sọ ìrìn ẹ bá àjò tẹ yẹn love like and share. mi ò gbọ́yé ẹ láìtí ẹ̀yin tẹ létí méjì àbí mẹ́ta àbí mẹ́rin jẹ́ ni ẹ bá mi fi ti gbọ́ ẹjọ́. tó bá bí mi nú màá tú ní àṣírí gbogbo ohun tẹ́ ẹ ṣe láyé ọlọ́run olódùmarè màá sọ gbogbo ibù màá sọ ìrìn àjò tẹ́ ẹ rìn kẹ́ tó dérí ipò tẹ́ wáyé màá sọ ìrìn àjò tí bàbá yín tún rìn délùú sẹ́yìn wa ta wà yìí níbi tẹ́ wáyé. káyì ẹ̀gbọ́n tó sọ yìí bàbá wa yìí ṣe pé bàbá wa Ọ̀rúnmìlà yìí wọ́n sọ wípé bàbá wa apẹ̀lú bóyá olúwo àbíkíní kan wọ́n náà máa sọ ìrìn àjò tí ṣé wàá dámọ̀ gan wá rìn ní Sẹ́yìn fún ibi tó wà yẹn ní Agége ó lọ ṣe ṣíríkù ṣé àdámọ̀ ó lọ ṣògùn ní Sẹ́yìn Kùránì ò tó mọ́ Kùránì ò tó yín mọ́ ẹbọ ló tún kù. ẹbọ yín parọ́ mọ́ Sheikh Adam ẹ bá tẹ love like and share wà káyìí lè wé o. no wonder tí ó lè condemn ẹlẹ́bọ àṣírí tú no wonder tí ó lè condemn ẹlẹ́bọ bàbá yẹn ní tẹ bá pọ́ àwọn ní fún. jẹ́ tuntun gbọ́ mo ń bọ̀ ẹ má ti lọ babaláwo ẹni sùúrù jẹ́ tuntun gbé láti bẹ̀rẹ̀ mo gbádùn ẹ̀ tán. sọ̀rọ̀ ènìyàn ń wò wọ́n wípé aṣáájú wa náà rèé. mo dúró orí wọn ò pé ni ọmọ tó ń wí. wọ́n rà ń lọ sọ̀rọ̀ wọ́n ní dáúdáúdáwà kan níbẹ̀ ni lẹ́nu adarí Yorùbá. tí ò ní làákàyè lórí mọ́ torí ti dá. nínú ẹ̀sìn kan. tí bàbá wa sọ tán àwọn tí wàá pọ̀ lẹ́yìn wọn náà ẹlẹ́ẹ̀rọ nítorí pórí àwọn yìí ò pé àwọn yìí ò mọ ohun tó ń ṣe. ìwọ jẹ ojú tọrọ àforíjì náà ó ti ṣé Wàbíbù ń sọ fún wọn wípé ìran bàbá wọn ò níran àwọn náà wà sí Allahu Akbar. ó ti bẹ̀bẹ̀ náà ó ti bẹ̀bẹ̀. ṣe rí pẹ́ẹ́rín kó ni wọ́n. mi ò sọ́ọ̀rì láti sọ mi ò kì í sọ́ọ̀rì láti sọ̀rọ̀. babaláwo orí ẹ ti dàrú náà ó ti bẹ̀bẹ̀. lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ kí n gbé fídíò yìí wá irú ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láti bí ìjẹta. ẹ̀yin tẹ́ ń sọ pé àwa ń sọ́pọ́ọ̀tì pé kí wọ́n pa ṣẹ́yìn náà ti rí sí yìí o àṣírí làbọ̀ wá bá o. ẹ̀rù wa ń bá wọn pé fọlọ́hún ṣọ́ ẹlẹ́nu jáwáyà tó ń sọ̀rọ̀ lánàá ṣó ti lóhun náà sí ṣó ti gbàgbélé yìí ni ṣó ti gbàgbélé yìí. èmi ti ń lọ́ọ̀ṣì ẹ̀ ti pẹ́ bọ́t ẹ̀ gbà mí gbọ́ fọlọ́hún ṣọ́ ẹlẹ́nu jáwáyà. ó máa tú dáadé ó máa tú. ẹ rí i pé tẹ bá dé tẹ bá lẹ fẹ́ bí mi lọ́rùn wọn á sọ fún mi èyí tẹ tún ti ẹ rí i pé mi tí ń wẹ̀ làwọn mọ́lẹ̀ tún ti dé mi ò ṣe kínní bọ̀ tẹ bá bí mi lọ́rọ̀ mo gbọ́dọ̀ sọ. bàbá sẹ́ẹ̀n Habib wọ́n ní láti máa sọ̀rọ̀ níbìkan l'Odùduwà ti wá níbìkan l'Odùduwà ti wá níbìkan ló ìwọ̀n tó ń sọ fún àwọn tó pọ̀ lẹ́yìn wọn ni pé Yorùbá ò níran. kì í ṣòdùà lórúkọ ẹ̀ kí wá ní o. ìran kan ló ń jẹ́ Adandawa ìran yẹn ni wọ́n wá Adandawa yẹn Sudan ni wọ́n wá wọ́n dẹ̀ sì wà bẹ̀dẹ̀ ní. Adandawa. wọ́n ń kọ́ la gbogbo la Yorùbá ni wọ́n ń kọ́. Adandawa. Anabi Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa pípé ẹni tó bá fẹ́ràn ọ̀ràn rẹ̀ tó fẹ́ràn ìlú rẹ̀ tó fẹ́ràn ẹ̀yà rẹ̀ láàdá kan ní lọ́tọ̀. o babaláwo tún kó Anabi fẹ́ràn ìlú rẹ̀ kábíyèsí Olódùmarè. wọ́n ní ubu. ó máa ń dùn mí fún Yorùbá tán lọ́ọ́ gba ẹ̀sìn wá tàbí tí wọ́n bá ẹ̀sìn kan lọ́wọ́. babaláwo kó tàdísì ànábì pé ubu lè wá tọ́bì mínà lè ìmọ̀ọ́nì mérò. kábíyèsí Olódùmarè. wọ́n ní ubu. ó máa ń dùn mí fún Yorùbá tán lọ́ọ́ gba ẹ̀sìn wá tàbí tí wọ́n bá ẹ̀sìn kan lọ́wọ́. babaláwo kó tàdísì ànábì pé ubu lè wá tọ́bì mínà lè ìmọ̀ọ́nì. kábíyèsí Olódùmarè. wọ́n ní ubu. ó máa ń dùn mí fún Yorùbá tán lọ́ọ́ gba ẹ̀sìn wá tàbí tí wọ́n bá ẹ̀sìn kan lọ́wọ́. babaláwo kó tàdísì ànábì pé ubu lè wá tọ́bì mínà lè ìmọ̀ọ́nì. kábíyèsí Olódùmarè. wọ́n ní ubu. ó máa ń dùn mí fún Yorùbá tán lọ́ọ́ gba ẹ̀sìn wá tàbí tí wọ́n bá ẹ̀sìn kan lọ́wọ́.
babaláwo kó tàdísì ànábì pé ubùlé wa tọ́bì mínà lè ìmọ̀ ni. kábíyèsí olódùmarè wọ́n ní ubu. ó máa ń dùn mí fún Yorùbá tán lọ gba ẹ̀sìn wá tàbí tí wọ́n bá ẹ̀sìn kan lọ́wọ́. babaláwo kó tàdísì ànábì pé ubùlé wa tọ́bì mínà lè ìmọ̀ ni. Wow, oh my God, mo ti rí, oh my God, ẹ má bínú, mo ti rí, oh God, ẹ má bínú jàre, ẹ má bínú, á dá fún yín jàre yín admin mi, mo ti rí ẹni tẹ́ ń pè mí, mo ti rí, ẹ kọ́ bó ṣe ń já wọlé, mo ti rí, ẹ má bínú jàre, so that ihun tí mo sáré play mẹ́rin ni pé now wèrè mo fọ́lọ́hun ṣọ́ tó wá ń sọ wípé àwọn kan ń support ẹnìkan lórí mùsùlùmí bẹ́ẹ̀ mi ṣe wà yìí o mi ò support ẹlẹ́bọ o kò sí bí mùsùlùmí ọmọ ìyá mi ṣe lè wọ́ọ̀sì tó màá ti rí gẹ́gẹ́ bí mùsùlùmí but Saheed ò kì í ṣe mùsùlùmí Ṣèkí Ìṣítù kò ń ṣe mùsùlùmí ẹlẹ́bọ lòun náà mo ti rí sẹ́ẹ̀ mo ti dáhùn ẹlẹ́bọ lòun náà tí ò bá kí ń ṣe ẹlẹ́bọ kí ló lọ mú nínú ilé ògbóni ilé Ṣàngó kí ló lọ mú nílé Ṣàngó why ọjọ́ tí Saheed ń wá olùfẹ̀yìntì ọjọ́ tó ń wá olùfẹ̀yìntì kí ló tí ò lọ fẹ̀yìntì Ọlọ́run tẹ́ pé ọ̀dọ̀ ẹni tó ń ṣe òòṣà ló lọ fẹ̀yìntì tí ò bá kí ń ṣe ẹlẹ́bọ ó wá ń play àwọn èèyàn pé òun jẹ́ onísúnnà lójú yín torí àti jẹ ẹ wá ní kí n gbàgbọ́ pé mùsùlùmí kò ṣe mùsùlùmí so that Ànábì ní pé Ànábì man tashabbaha bi qawmin fahuwa minhum gbogbo ẹni tí ṣe sí ẹ̀ tó bá ti fara jọ àwọn ìjọ kan lára wọn ló wà so that kí n support pé àwọn ẹlẹ́bọ kí wọ́n pa kò sí wàhálà but àwọn ẹlẹ́bọ ilé yìí oníranù ni bàbá yìí ó gbádùn ṣé dé bàbá yìí yóò gbádùn bàbá yìí tẹ́lẹ̀ bàbá abọ́ rẹ̀ kò gbádùn eléyìí ò kì í ṣe kọ̀nfàmù olóòṣà eléyìí mo ṣe wà yìí tì eléyìí bẹ́ẹ̀ báyìí on court ni bàbá yìí ò kì í ṣe kọ̀nfàmù olóríṣà on court 419 lélẹ́yìí because tẹ́lẹ̀ yorùbá kì í ṣe 419 ni ó ní máa yí ọ̀rọ̀ ẹ padà tó bá kí bóyá ẹjọ́ ń play game ẹjọ́ ń stage manage tó máa bọ̀ fẹ́ pa kílàbọ̀ máa wá fọ́nbù wípé Ṣàngó òrìṣà kìnìkan tó tí èmi nígbàgbọ́ pé ẹnìkan ò lè pààyàn kan lẹ́yìn Ọlọ́run o wàláì ṣùgbọ́n Ọlọ́run máa ń lòyàn ní sábàbí láti pààyàn Allahu muqaddara wà náà sí musabbabu Ọlọ́run lè lòyàn pé kádàrá pé àwa la fẹ́ pa o ṣùgbọ́n àwa wẹ́n tó fẹ́ ṣorí burúkú látara pé bá wa pa irú ẹ̀yìn sìn bẹ́ẹ̀ wà yín sìn láti mọ̀ pé lórí burúkú ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nẹ́sìn because inú wọn fídíò tí wọ́n sẹ́ndì sí nínú fídíò ìlànà nẹ́sìn bẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn gan yẹn mọ̀ pé orí yín ti gbálẹ̀ so that ẹ wá ní pé ẹ fẹ́ pa ẹ wá tún yí òun padà lánàá gbà nínú voice kan tí mò ń gbọ́ pé
gbogbo tẹ́ ń sọ yẹn bàbá tó pé lóòótọ́ lẹ ní oògùn ẹ má parọ́ mọ́ pé Ṣàngó ló máa pa ilẹ̀ ló máa pa Ṣàngó ò lè pààyàn ilẹ̀ ò lè pààyàn nígbàdàn tẹ̀lé máa bá ogun ẹ̀jẹ̀ ní kó pe ilẹ̀ orí yìí ti dàrú bàbá ṣé ẹ mọ̀ pé orí yìí ti dàrú ṣé bàbá tèmi tẹni kó pe mọ̀ Álímì lórúkọ tí ilẹ̀ ń jẹ́ bàbá ṣé ẹ̀yin mọ̀ pé ẹ̀gbọ́n ṣé ẹ sì ń wò ṣó ti ń ṣó bàbá ṣé ẹ̀yin mọ̀ pé Álímì lórúkọ tí ilẹ̀ ń jẹ́ ni lọ́dọ̀ yín Yorùbá ni o but lọ́dọ̀ Lárúbáwá árídù lórúkọ tí ilẹ̀ ń jẹ́ but ẹ̀yin Yorùbá máa ń sọ pé Álímì lórúkọ tí ilẹ̀ ń jẹ́ ṣé bàbá tèmi tó wá ń jẹ́ Álímì yẹn ṣé bàbá tèmi máa ń pa èèyàn lójú yín orí yìí ti dàrú sà àbí ọba Àlọrin tó ń jẹ́ Álímì ṣé ọba Àlọrin máa ń pa èèyàn tẹ́ bá mọ̀ pé lóòótọ́ ẹ̀yin ní oògùn bó ṣe wà yẹn sìn ó confam pé ó bẹ̀rù Sunday Igboho torí pé ó mọ̀ pé Sunday Igboho ní oògùn lójú tiẹ̀ kò yẹ lójú tiwa o ló yẹ pé Sunday Igboho ti challenge ẹ pé kó tó bá bí dá kó bú Buhari ọmọ Musa ẹgbẹ́ kò dọ́dọ̀ Buhari ọmọ Musa tó mọ̀ pé Sunday Igboho máa jẹ́ kó wọ́n rìn lọ ẹgbọ́n tí Sunday Igboho sọ fún ẹgbọ́n. àwọn kan lè mọ sọtẹ ọmọ kan ń bẹ Saidi ọmọ mi ni ọfẹ rí bàbá fún wọn Saidi ọfẹ fọjọ ọlọ́jọ́ lọ ni ọmọ wa ni wọ́n jẹ́ wọ́n mọ rírun àwọn bàbá wọn fi Ọlọ́run ti gbà ẹni tọ́lọ́run bá ti gbà fún èèyàn kì í bù ọmọ ṣe kọ̀ mọ́ ṣe é gbà fún ni ẹ bá àfa àlẹ́ pera yín àwa tá àyè sàfà gan àtún àmọ́ ìtàn àmọ́ nǹkan àmọ́ ìbára wájà àmọ́ nǹkan dùn yín lọ gan ẹ̀wọ́ àfa tó ń bú àfa ẹ̀gbẹ́ tọ́lọ́run gbà fún wọ́n gan ò lè tọ́ àfa yẹn láyé ẹni tí wọ́n ti ń jára ń kì í yẹn tọ́lọ́run gbà Ọlọ́run ni mò ń gbà fún yẹn ẹni tọ́lọ́run bá ti gbà fún ìpínlẹ̀ kọ̀ọ̀fà orí ọjẹ́ ẹni tọ́lọ́run bá ti wá gbà fún àgbọ̀dọ̀ mọ́ dìsránkì ẹ̀ mo wá wọnú Saheed níjọ́ tó bá torí bàbá yẹn fín ò ní jẹ́ nǹkan kan mọ́ bàbá wà lórí fóònù jọ yẹn ọ̀dọ̀ ní bàbá látòní lọ wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ni mo bọ̀ Nàìjíríà tó bá ṣe bẹ́ẹ̀ mọ́ wá Nàìjíríà o àwọn ọmọkéwu àmọ́ nǹkan ṣùgbọ́n Nàìjíríà tájọ́ wà yìí mi tá a mọ̀ ọ́ mọ́ àáfọ̀dẹ́ ibì kan hàn tó yẹ pé a ní ọmọ ọlọ́ọ̀ nídé láàrin ọdún mẹ́wàá kò wá rí bàbá fín mọ́ ó lè mọ ọ̀rọ̀ àwọn àfa àbẹ́ ìfín bàbá Buhari àfa àgbò ni mo rí fín o ọ̀dẹ̀ ló ń. Again kí ló dé kí ló ń ta ló ń tẹ múùtù mi so that bàbá ẹ má sọ pé ẹ fẹ́ pamọ́ on court kí ni ẹ múùtù ara ẹ ní wọn tó fi múùtù báyìí kí ló dé tó múùtù ara ẹ ẹ má bínú èmi mo ṣe mistake mi báyìí má bínú mo ti rí gbogbo ẹ tẹ́ ń pè mo ti rí so that ohun tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ẹni kó bẹ̀rù Sunday Igboho ọ̀n bídá kó ṣe ìwé lọ́dọ̀ Sunday Igboho mọ́ but irú ẹ̀yin yìí sìn bàbá mo ti rí but irú ẹ̀yin yìí sìn scammer nìyí so that tẹ́ bá pé lóòótọ́ Allahu muqaddara wà nọ́ọ̀sì musabbabu lọ́lọ́run sọ ẹ̀làdé sànọ́bì sọ nítorí program máa pè mí sórí nọ́mbà yẹn náà admin máa pè nọ́mbà yẹn mo ti rí ó ti ń sọ̀rọ̀ padà náà. mo ti rí mo ti túlẹ̀ padà. mẹ́jọ ń pè mí mo ti rí.
wà nọ́ọ̀sì musababu lọ́lọ́run sọ ẹ̀làdé sànọ́bì sọ. ẹ bá tẹ love like and share ẹ dákun ẹ má bínú torí tọ lọ ẹ má bínú so nǹkan ló bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀mi ṣe wà yín sìn èmi o tó bá ní pé à ń jà bí ká kú kọ́ kò ń ṣe láàrin èmi àti Saheed Shittu o kò ń ṣe láàrin èmi àti Saheed Shittu o èmi fẹ́ kó kú dànù kó kú àmọ́ èmi kọ́ ni màá pa torí mi bẹ́ẹ̀ lọ́n kọ́ ló ń lò mí sábà bí aburú ṣùgbọ́n wíwẹ̀ yín sìn tẹ́pẹ́ ẹ̀yin tẹ́lẹ̀tẹ́lẹ̀ olórí burúkú ẹ̀yin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́nu sọ́hùn gbàgbé wíwẹ̀ yín tẹ́pẹ́ wíwẹ̀ yín sìn ẹ̀yin tẹ́lẹ̀ olórí burúkú ni ẹ̀yin ò gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú yín sìn ẹ̀rọ ọ̀hún láti lò gẹ́gẹ́ bí irinṣẹ́ Ọlọ́run láti pààyàn torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bí ẹ̀kú pààyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀kú níwà àlùjọ náà astagfirullah Ọlọ́run tó máa fi yín sí ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ yín náà bẹ́ẹ̀ yín ṣe yín sìn tẹ́bà ti sìn lọ́hùn ó ṣe kí máa wà àlùjọ náà ṣùgbọ́n irú yín sìn Ọlọ́run lè lò yín ní sábàbí láti pa tó ra yín sìn èmi dẹ̀ ń wẹ́ni tó fẹ́ bá wa pa torí pé ó ń disturb Islam ní tó dẹ̀ ń ṣe yẹn ti wọ̀ lẹ́wù ní kí Ọlọ́run bá wa pa kàbí kíjọba bá wa mú torí gbogbo ariwo tá à ń pa yín sin akọ̀ntúrà ẹ̀ bẹ́ẹ̀ sí wa ni akọ̀ntúrà àṣírí ẹ̀ ni kò lè stop ẹ̀ nǹkan tó ti gíràn so that nídìí eléyìí fún mo fọlọ́run ṣọ́ tó sọ wípé mùsùlùmí ẹ̀mí wa lé sí ọmọ ìyá wa Saheed náà ẹ̀mí ẹ̀ lé sí ọmọ ìyá ẹ̀ o nípa ọ̀rọ̀ Sheikh Adamu náà o nípa ọ̀rọ̀ ẹlẹ́bọ yìí o nípa ọ̀rọ̀ ẹlẹ́bọ yìí ẹ̀mí tòun náà lé o nípa ọ̀rọ̀ ẹlẹ́bọ yìí ṣẹ́ ti ẹ̀mí tòun náà lé o bó ti yá sí pé ẹlẹ́bọ yìí ń sìn ìyẹn ti padà bẹ̀bẹ̀ nígbà tí mo kì mọ́lẹ̀ tẹ́ ẹ bá ti mọ̀ tán nígbà tí mo pè é rántí nígbà tí mo pè tí mo gba ní ọ̀rọ̀ burúkú ojú ẹsẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ mo ti post ẹ̀ ẹ bá fẹ́ wò kó lọ wò lórí péjì mi mo ti post ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ibi tó di bẹ̀bẹ̀ lélẹ̀ yẹ kí n bí ibi tó di bẹ̀bẹ̀ wá ibi tó di bẹ̀bẹ̀ lélẹ̀ mo dáná ẹbí ṣe kíyù kí n gbé wá tó di bẹ̀bẹ̀ tó di dọ̀bálẹ̀ dà ẹbí ṣe kíyù tó di dọ̀bálẹ̀ lélẹ̀ ṣẹ́tìrì òun ló ń dọ̀bálẹ̀ láàrin yẹn tó mo fẹ́ gbé àwọn proof kan wá ń sìn gbẹdẹgbọn proof kan wá òun ló ń dọ̀bálẹ̀ yẹn ti bẹ̀bẹ̀ so that time yẹn ti fẹ́ lọ. now kí wọ́n á padà sí bí ojúlówó àwọn ẹ̀rí tí mo fẹ́ kó wá torí pé mo ní àlejò kan lórí program ilé ni